ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry ní ìlú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run alágbára, ẹ ràn wá lọ́wọ́ ká lè mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí lò. Ẹ darí fúnra yín ní orúkọ Jésù Olúwa wa, àmín. Nínú àwọn ẹ̀kọ́ ti èní, ohun tí a fẹ́ sọ níbẹ̀ ni ìwọṣọ obìnrin tàbí ìmúra obìnrin. Èyí tí a mọ̀ wípé àwọn àṣìlò tàbí ìwà híhù nípa ìwọṣọ tàbí ìmúra nínú ayé tí a wà lónìí, a rí wípé ó ń bayé jẹ́ nítorí ìmúra tí ọ̀pọ̀lọpọ̀ múra kò jẹ́ èyí tí ó wu Ọlọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ká lè ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ. Nínú ìkíni Tímótì orí 2, màá ka ẹsẹ̀ 9 àti 10. Ó kà báyìí pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn obìnrin kí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣe ara wọn ní ọ̀ṣọ́ pẹ̀lú ìtìjú àti ìwà àìrékọjá, kì í ṣe pẹ̀lú irun dídì àti wúrà tàbí páálì tàbí aṣọ olówó iyebíye, bí kò ṣe pé pẹ̀lú iṣẹ́ rere èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run. Àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run. Ọlọ́run yóò ṣe wá ní obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run. Bí a bá jẹ́wọ́ ìwà bí Ọlọ́run, a jẹ́ obìnrin oníwà rere. Níbi tí a ti kà yìí, a rí wípé ọ̀rọ̀ náà wà fún ìwọ àti èmi. Kí ni a mọ̀ sí aṣọ ìwọ̀ntúnwọ̀nsì? Ìyẹn ni pé ìwọṣọ wa gbọ́dọ̀ mọ níwọ̀n, kó má jẹ́ ti àṣejù, kó má jẹ́ ti aṣọ ìgbéraga tàbí aṣọ àṣehàn. Bákan náà, ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀síwájú wípé kì í ṣe pẹ̀lú aṣọ olówó iyebíye, irun dídì, páálì lílò, ìyẹn góòlù, pẹ̀lú àkíyèsí. Ǹjẹ́ à ń tẹ̀lé irú ọ̀ṣọ́ bẹ́ẹ̀ mọ́ lónìí? Ọ̀pọ̀ ti sọ ìwọṣọ wọn di eré ìje, ìyẹn competition. Ká má rí, ká wá wípé lágbájá ó wọ aṣọ jù mí lọ, ó ní àwọn ènìyàn ń dù. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run kò fẹ́ irú eléyìí. Ìmúra wa ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ó mọ níwọ̀ntúnwọ̀nsì. Ǹjẹ́ ẹ mọ̀ wípé bí ẹlòmíràn bá ń lọ sí ibi ayẹyẹ, bóyá ìyàwó tàbí ìjáde òkú tàbí ayẹyẹ kan, wọ́n á múra kódà ju onínáwó lọ, nítorí pé wọ́n fẹ́ fi hàn wípé àwọn làwọn múra jù. Eléyìí sì jẹ́ ohun tí obìnrin rere ò gbọ́dọ̀ máa ṣe. A ò gbọ́dọ̀ máa ṣe àṣejù, a ò gbọ́dọ̀ jẹ́ aláṣejù obìnrin. Bí obìnrin yóò bá wọ aṣọ, ó gbọ́dọ̀ wọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Obìnrin rere ó gbọ́dọ̀ máa múra tirẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Ètò ìmúra kan tilẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, èyí tí ó ń ṣẹlẹ̀ káàkiri, tí à ń kíyèsí nípa àwọn ọmọ wa, tó yẹ kí àwa ìyá kí a tètè kíyèsí kó má wá fa nǹkan mìíràn. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ lónìí nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó, ẹ ó sáà rí wípé tó bá ti di ọjọ́ kan tàbí ó kù ọjọ́ méjì, wọ́n ti kó gbogbo ẹrù wọn kúrò ńlé. Wọ́n ti kó lọ sílé ìtura, àtàwọn àti ọkọ wọn ibẹ̀ ni wọ́n wà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ibẹ̀ ni wọ́n ti múra wá síbi ìgbéyàwó, ibẹ̀ ni wọ́n ti múra wá síbi àìsùn ìgbéyàwó, ìyẹn engagement. Ibẹ̀ ni wọ́n ti múra ìdáná, ibẹ̀ ni wọ́n ti múra ìgbéyàwó lówùúrọ̀ ọjọ́ kejì. Kò bá ìlànà Ọlọ́run mu, nítorí pé ìmúra wọn tí wọ́n lọ múra níbẹ̀, òun ni wọ́n kà sí pàtàkì ju àti gba àdúrà lábẹ́ òbí, èyí tó ṣe pàtàkì jùlọ pé ọmọ mi ń lọ sílé ọkọ lówùúrọ̀ kùtùkùtù, kí a sì pé kí a gbàdúrà fún wípé bó ṣe ń lọ o, agbára Ọlọ́run ó máa bá ọ lọ. Ṣùgbọ́n dípò eléyìí, àwọn ọmọ yìí a ó sáà rí wípé wọ́n sáà ti yọ from nowhere, wọ́n kàn jáde níbì kan ni, wọ́n dé, wọ́n làwọn wá fún ètò ìgbéyàwó. Ìgbà tá ẹ bá wo ojú wọn, ẹ ó wá máa wò wípé ṣé ọmọ wa náà ní eléyìí ni àbí ta ni. Ìmúra tí wọ́n múra yẹn yóò yàtọ̀, kì í ṣe aṣọ wíwọ̀ nìkan. Gbogbo ohun tí wọ́n gbé sí ojú, gbogbo ohun tí wọ́n lẹ̀ mọ́ ara, yóò kò tilẹ̀ ní ju ara wọn.
ọmọ Ọlọ́run là ń sọ̀rọ̀ rẹ̀, ìmúra rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀, ìṣe rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀. Àwa gan la gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ ìgbàgbọ́, àwa la gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí Jésù ṣe jẹ́ ìmọ́lẹ̀ aráyé. Bí a bá wà nínú Jésù, àwa pàápàá gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀. Ṣùgbọ́n dípò eléyìí, nígbà tí ọkùnrin mìíràn bá gbé ìyàwó, mo tilẹ̀ gbọ́ wọ́n ní ọkùnrin kan gbé ìyàwó, ìgbà tó di ọjọ́ kejì bí ọjọ́ yẹn náà sì ni tíyàwó wẹ̀, ìgbà tó wọlé wá ń wò wípé kí ló ṣẹlẹ̀, kí ló dé, kí ló ṣe ẹ́? Ó ní kò sí. Kí ló ṣe ojú rẹ tó rí báyìí? Ó ní bójú òun ṣe rí náà nìyẹn. Ìyẹn wá ní báyìí kọ́ ló ń ṣe ń rì, láì mọ̀ wípé ó ní tó máa ń fi kun ojú nígbà tó bá ti fẹ́ rí ọkùnrin yìí. Irú ẹ̀ náà ló fi kun ojú lọ pàdé ọkọ ẹ̀ nílé. Ìgbà tó wá wẹ̀ tó bọ́ gbogbo ẹ̀ kúrò, ojú wa rí bọ́lọ́run ṣe dáa. Ẹ jẹ́ ká fi ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dáa. Ẹ jẹ́ kí a rìn ní ìrìn mímọ́ àti ìrìn pípé. Eléyìí ló gbé ògo Ọlọ́run ga. Ohun kan tilẹ̀ máa ń ṣẹlẹ̀, èyí tí ó burú jáì. Àwọn obìnrin kan wà lọ́ọ̀dẹ̀ wọn, tẹ́ ẹ bá bá wọn yóò sì dàbí nǹkan. Ìmúra wọ́n lè dédé wọ aṣọ tòkè yẹn, wọ́n á wọ aṣọ jáńpé sísàlẹ̀, wọ́n á máa rìn lọ sókè rìn lọ sísàlẹ̀ lójú àwọn ọmọ. Eléyìí kò sì bá ìfẹ́ Ọlọ́run mu. Mo rántí ní ọjọ́ kan, mo lọ sí ibì kan, mo lọ wá ẹnìkan. Ìgbà tí wọ́n júwe ilé fún mi, nígbà tí mo dé ilé náà, ẹ̀rù bà mí. Ilé tí àwọn ọmọ ilé ìwé ń gbé ni. Obìnrin kan ló rán mi pé kí n bó ń béèrè ọmọ oníbẹ̀. Ìgbà tí mo débẹ̀, gbogbo wọn ìhòhò ní gbogbo wọn wà. Mo wá rò wípé sí àwọn ọmọ wọ̀nyí náà sì jáde lábẹ́ òbí. Ó ká mi lára. Mo kà á sí pé ohun tọ́lọ́run fẹ́ kí n lọ ṣe níbẹ̀ lọ́jọ́ yẹn náà ni láti lọ bá wọn sọ̀rọ̀. Mo sì bá wọn sọ. Ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ìgbé ayé àwa pàápàá kó máa fi ògo Ọlọ́run hàn nípa ìwọṣọ, nípa ìrìn, nípa ìwà, nípa ìṣe, nípa ọ̀rọ̀ ẹnu wa. Gbogbo nǹkan wọ̀nyí làwọn máa ń kọ́ lábẹ́ wa. Ẹ má gbàgbé, nígbà tí ọmọ bá wà lábẹ́ wa, ẹ tiẹ̀ wá wò lọ́lẹ́ àkókò tá a wà yìí, ọmọ ọdún 10 ó ti wọ kọ́lẹ́jì, ọmọ ọdún 15 nígbà mìíràn ó ti wọ yunifásitì. Ó túmọ̀ sí wípé àwọn ọdún díẹ̀ la ní pẹ̀lú àwọn ọmọ wa. Àwọn ọdún díẹ̀ yẹn ẹ má jẹ́ ká sílò pẹ̀lú wọn. Ẹ jẹ́ ká múra gírí, àwa gẹ́gẹ́ bí ìyá níṣẹ́. Ẹ jẹ́ ká múra gírí láti kọ́ àwọn ọmọ wa pẹ̀lú ìwà, pẹ̀lú ìwọṣọ wa. Nígbà tí ìyá bá ń wọ aṣọ tó di ta láṣejù, ọ̀nà dà tọ́mọ náà ò ní wọrú ẹ̀. Nígbà tí ìyá bá ń bọ́ òhò sílẹ̀ nínú ilé, ọ̀nà dà tọ́mọ náà ò ní máa bọ́ òhò nígbà tó bá jáde. Ìmúra wa ó gbọ́dọ̀ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ọlọ́run yóò ràn gbogbo wa lọ́wọ́. Ìmúra tàbí ìwọṣọ obìnrin rere ó gbọ́dọ̀ rí báyìí. Àkọ́kọ́, ìmúra rẹ gbọ́dọ̀ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí a ṣe kà yẹn nínú ìkíni Tímótì lẹ́ẹ̀kan. Ọlọ́run fẹ́ kí ìmúra wa kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ìkíni Tímótì orí 2 ẹsẹ̀ 9 àti 10. Èkejì, Ọlọ́run fẹ́ wípé kí ọ̀ṣọ́ wa kó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde. Ọ̀ṣọ́ òde, nígbà tá a bá jáde, tí wọ́n bá ń wo ẹwà Ọlọ́run nínú ayé wa pẹ̀lú ọ̀ṣọ́ wa, ọ̀ṣọ́ rere nìyẹn. Ṣùgbọ́n tí a bá sọ wípé a gba Jésù, tí ìmúra wa fi gbogbo ìhòhò wa sílẹ̀, tí ìṣe wa fi gbogbo ìhòhò ayé wa sílẹ̀, ọ̀ṣọ́ òde nìyẹn. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ọ̀ṣọ́ tí kò gbé ògo Ọlọ́run ga. Bákan náà, ìmúra obìnrin rere gbọ́dọ̀ jẹ́ èyí tí ó mú ìgbéga bá orúkọ ìdílé rẹ̀. Nípa aṣọ tá ó wọ̀, èyí tí kò ní máa fi igbá àyà wa sílẹ̀, kò ní fi itan wa sílẹ̀, kò ní fi ọyàn wa sílẹ̀, kò ní fi abíyá wa sílẹ̀, bẹ́ẹ̀ kò ní fi gbogbo ẹ̀hìn wa, kò ní fi gbogbo rẹ̀ sílẹ̀. Bí a bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí, ó tilẹ̀ jẹ́ àpọ́nlé fún àwọn ọkọ wa. Bí obìnrin mìíràn ó bá sọ̀rọ̀, á ní ṣe bí nǹkan tọkọ òun fẹ́ ni, ṣe bí n tó fẹ́ ni. Àwọn ìyàwó ilé, èyí tí wọ́n fẹ́ máa bá àwọn obìnrin aláìwà bí Ọlọ́run ṣe competition, tí wọ́n sì ń pera wọn ní obìnrin rere, Bíbélì ò fọwọ́ sí i. Mo sì ń sọ fún àwọn ọkọ wa náà, ẹ jẹ́ kí a ní ìtẹ́lọ́rùn pẹ̀lú àwọn aya wa. Bí àwọn aya wa bá ń wọ aṣọ tó fi gbogbo ara sílẹ̀, mọ̀ wípé ìṣubú ló jẹ́ fún àwọn ọkùnrin mìíràn nígbà tí wọ́n bá rí wọn. Wọ́n ti dẹ tàkúté sílẹ̀ fún àwọn ọkùnrin mìíràn pẹ̀lú. Nítorí náà, ìyàwó rẹ ni. Má ṣe jẹ́ kí ó wọ aṣọ tí kò bo ara jáde kúrò lọ́ọ̀dẹ̀. Ó dára láti múra dáadáa, ṣùgbọ́n kò dára láti fi ara wa sílẹ̀. Òun náà ni kókó. Ohun kẹrin, a gbọ́dọ̀ máa wọ aṣọ wa
pẹ̀lú fífi hàn wípé obìnrin rere ni wá. Òmíràn, obìnrin rere kò gbọ́dọ̀ máa wọ aṣọ ọkùnrin. Bíbélì takò. Dítarónómì orí 22 ẹsẹ̀ 15 ó ní kí obìnrin kó má ṣe gbé ohun tí ọkùnrin wọ̀. Bẹ́ẹ̀ ni kí ọkùnrin náà kó má ṣe gbé ohun tí obìnrin wọ̀. Àwọn ọkùnrin wọ̀nyí tilẹ̀ sábà wọ aṣọ obìnrin. Àwọn obìnrin náà la máa ń dù láti wọ aṣọ wọn. Obìnrin mìíràn nínú ọ̀dẹ̀dẹ̀ yóò tilẹ̀ wọ ṣòkòtò ọkọ rẹ̀, yóò wẹ̀wù ọkọ rẹ̀, á ní inú ilé lòún wà, kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ní ìparí, obìnrin rere ò gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ aṣọ wíwọ̀ dá gbèsè sí ara rẹ̀ lọ́rùn. Mo fẹ́ wọ eléyìí, mo fẹ́ wọ tọ̀hún. Ẹlòmíràn fẹ́ máa pààrọ̀ aṣọ ní gbogbo ọjọ́ ìsinmi. Ṣé aṣọ la fẹ́ lọ pààrọ̀ ní? Ṣé ilé ijó ni? Ṣé ilé ayẹyẹ ni? A fẹ́ lọ sin Ọlọ́run ni. Fọ aṣọ yìí tó ní sílé, jẹ́ kó mọ́ tónítóní. Múra ní ìwọ̀ntúnwọ̀nsì kó bá Ọlọ́run rẹ pàdé. Ọlọ́run ń béèrè ọkàn mímọ́. Ìwọṣọ obìnrin gbọ́dọ̀ jẹ́ ìwọṣọ tó pọ́nni lé, tó pọ́n Ọlọ́run lé. Ní orúkọ Jésù, a ó ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ nílé ọkọ wa. Mo rọ̀ wá lẹ́ẹ̀kan sí wípé ohun gbogbo tí a bá ń ṣe nínú aṣọ wíwọ̀, nínú ọ̀ṣọ́ ṣíṣe, ẹ jẹ́ ká máa rí ògo Ọlọ́run níbẹ̀. Ọlọ́run pàápàá yóò sì máa fi ògo rẹ̀ hàn. Ẹwà Ọlọ́run yóò máa hàn nínú ayé wa. Ẹ má gbàgbé ìwé òwe orí 21 ẹsẹ̀ 30. Ó wípé ojú dáradára ní ẹ̀tàn, ẹwà sì já sí asán. Ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù Olúwa, òun náà ni ká fi ìyìn fún. Ìbẹ̀rù Olúwa ló ṣe kókó. Ò bá máa wọ aṣọ olówó iyebíye, tó o bá ní ìbẹ̀rù Ọlọ́run, kò sí tó o lè ṣe. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti kó ìbẹ̀rù rẹ̀ sọ́kàn. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú láti jẹ́ obìnrin rere. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò ran ìwọ àti èmi lọ́wọ́. Mo fẹ́ bí ẹ̀kọ́ yìí ṣe ń parí lọ. Nígbà tá a bá parí, kó ka Ìsáyà orí 3 ẹsẹ̀ 16 ká dé ìparí rẹ̀. Ó rí irú ìyà tí a fi jẹ àwọn ọmọbìnrin Síónì nípa ìwọṣọ àti ìmúra wọn. A ò ní jìyà ní ohunkóhun ní orúkọ Jésù. Bí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà, o lè pe nọ́mbà yìí 09036932020. Bí o bá sì fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú, o lè pe nọ́mbà náà. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Obìnrin rere ni àwa. Obìnrin rere ni àwa.